ìṣirò níṣẹ́jú kan. A ti mọ̀ pé square nọ́mbà kan òun náà ni pé kí nọ́mbà ọmọ multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mejì. Gẹ́gẹ́ bí àpèjúwe 4 squared òun náà ni pé 4 times 4 tá a mọ̀ sí 16. Rí 16 yìí o àtàwọn nọ́mbà tí ó mọ̀ fún wa tá a bá square nọ́mbà kan òun là ń pè ní perfect square. Ó rọrùn láti mọ tí square dígìtì kan mọ̀ jẹ́ o, ṣùgbọ́n tó bá ti ń jù kan lọ bóyá méjì àbí mẹ́ta àbí mẹ́rin ó mọ̀ nira láti wá o. Ṣùgbọ́n tá a bá fẹ́ lo ẹ̀rọ ìṣirò tá a dẹ̀ sì fẹ́ mọ dára wa láàmú tá a bá ní nọ́mbà dígìtì méjì tó wá jẹ́ pé n tó parí rẹ̀ bá jẹ́ 5 gẹ́gẹ́ bí àpèjúwe 25 dígìtì méjì ni o 5 ló sì parí rẹ̀, gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni 35 45 55 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ bá ṣàkíyèsí àwọn nọ́mbà yìí 5 ló parí wọn, dígìtì méjì sì ni wọ́n. Táwa bùkátà láti square rẹ̀ ní bùkátà láti dára mi láàmú. Ní tí màá ṣe òun náà ni pé kí ni o nọ́mbà alákọ̀ọ́kọ́ yìí ìmọ̀ multiply rẹ̀ pẹ̀lú nọ́mbà tó tún kàn nínú òǹkà tá a mọ̀ sí 3. Ẹ rí pé 2 ni 2 times 3 is 6 ìwà kọ 25 sẹ́yìn rẹ̀. Ẹ̀wẹ̀ lẹ́yìn náà kí ló tún kún lẹ́yìn 3 níbi òǹkà 4 ni o 3 times 4 12 máa kọ 25 sẹ́yìn rẹ̀. 4 yìí náà kí ló kún lẹ́yìn 4 lẹ́yìn òǹkà 5 ni o 4 times 5 ó jẹ́ 20 into kọ 25 sí. Kí lélẹ́yìn ó jẹ́ 5 times 6 30 25. Ta ni ó sọ inti square 75 jẹ́ àti 85 àti 95. Ẹ lè fi èsì yín sọwọ́ sábàlá ìrísí.